Fẹ́mi Friday tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ gbajúmọ̀ òṣèré tíátà obìnrin ìyẹn Alhaja Liz Anjorin ti wà ní Kirikiri báyìí. Àwọn ohun tó ṣe ni pé ó kó púpọ̀ nínú àwọn ọjà àti aṣọ ọ̀gá rẹ̀ ìyẹn lásìkò tó ṣì ń bá Liz Anjorin ta ọjà ní ilé ìtajà ńlá kan tó ń jẹ́ Omoose Mall ní Okun Àjà níjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Ó tún pàdé àpò pẹ̀lú àwọn oníròyìn ayélujára kan tó jẹ́ àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ lórí ẹ̀rọ ayélujára láti sọ̀rọ̀ ọkọ Liz Anjorin Alhaji Lateef Lawal láti sọ̀rọ̀ ẹ̀ ní àìdá. Ó sọ pé olóògùn owó ni ọkọ Liz Anjorin. Bẹ́ẹ̀ ló sọ pé wọ́n tún rí nǹkan mọ́lẹ̀ sínú ilé ìtajà wọn tí wọ́n fẹ̀sùn kàn án ní pé àwọn ohun nǹkan tó ṣe lélẹ̀, ṣùgbọ́n tí Nífẹ̀mí sọ pé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun náà. Ó sọ pé irọ́ ni wọ́n ń pa mọ́ òun. Bẹ́ẹ̀lì tí wọ́n fún ni pé kó lọ wá onídùúró méjì tó níṣẹ́ gidi lọ́wọ́ tó ń san owó orí déédéé nípínlẹ̀ Èkó tó sì níye tó tó 500,000 ìyẹn ìdajì mílíọ̀nù náírà lọ́wọ́. Gẹ́gẹ́ bí a ṣe wá gbọ́ báyìí o, wọ́n ní onídùúró yìí ní Nífẹ̀mí wá káàkiri títí di àsìkò yìí tí wọ́n sì ti lọ tún jù ú padà sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri báyìí. Wọ́n ti wá sún ìgbẹ́jọ́ yẹn sí ọjọ́ 26 oṣù kẹta ọdún yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń wò nínú fọ́nrán yìí, ohun tí Nífẹ̀mí Friday àtàwọn oníròyìn ẹlẹ́jẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sọ nípa Liz lẹ̀ ń wò. Iṣẹ́ tó máa ń bàtà ṣe ó máa ń fẹ́ kó máa sùn bẹ̀ ni ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. In fact, most of our atajọ wa ń bẹ̀ yẹn la máa ń gbàdúrà máa ń sọ pé lórí irọ́ kò sí evidence. kọ́lọ́n ṣàṣe kí kọ́lọ́n jẹ́ kí mo máa gbàdúrà dáadáa because ó máa yẹn China light ó lè dúmọ́ta ẹ má bínú ó burú gan kò síbi tán kì í lọ ẹ kì í sọ fún yín wọ́n máa lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ káàkiri gan àwọn bàbá kọ̀ọ̀kan máa ń wá wọn wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi sí gbogbo ibi shopping mall yẹn wọ́n máa ṣe ẹ wo bóyá dà pé èmi ń rò wípé kó má lọ jẹ́ pé àwa tá à ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn kó má lọ jẹ́ pé wọ́n ti mórúkọ most of us sí lọ ṣe oògùn pé káwọn ọmọ wọ̀nyẹn má lè kúrò ń bẹ ọkọ má lè ṣoríire because wọn pa àǹtí Àríkẹ́ ó ti pẹ́ tó ti wà lọ́dọ̀ wọn àǹtí yẹn kò kí ń sùn o wọ́n máa ṣiṣẹ́ wọ́n máa píkì kọ́ wọ́n máa ṣe oríṣiríṣi kò nílé ṣùgbọ́n yẹ kó ti kọ́lé fún un àǹtí yẹn ò nílé àǹtí yẹn ti rù tẹ́ bá rí kò ní àwọ̀ kankan lára mọ́ òun ló tún wá ń ṣe nání ọmọ kékeré yẹn ọmọ òkókó yẹn. Ó ṣe pọ̀ ọ̀fẹ́ ńlá nínú November ó sì lọ sílé babaláwo lọ́yọ̀ọ́ lórí ibú ẹni tó yẹ kó lọ ṣògùn sí gbèsè owó tó lọ fi ṣògùn tó yẹ kó mọ ẹ kalẹ̀ mọ́ mi jàre kò lè rí rìsíìtì 9,000 pounds ibo ló ti fẹ́ ṣàgbàkú ẹ̀ ṣóhun gan ní 9,000 mọye tó 9,000 pounds jẹ́ ni ṣóhun gan ní 9,000 pounds ni you dey whine me ibo ló ti fẹ́ rí òun gan ní 9,000 pounds tó bá ní 9,000 pounds Àríkẹ́ ṣì bá máa ṣọmọ ọ̀dọ̀ ibo ló ti fẹ́ rí ẹnu ló ní ẹnu ó ra aṣọ láàlì express kó wá wọ̀ lórí social media ẹ ti rí ibi téèyàn ti ra aago tó máa tún sọ pé ẹ bá wa ṣéǹjì owó aago yẹn o ẹ bá wa ṣéǹjì owó aago yẹn ẹ ti rí ibi téèyàn máa ti ra aago tó máa ní ẹ bá wa ṣéǹjì owó aago ẹ bá wa ṣéǹjì okùn ẹ̀ mọ́mí ọba lẹ́jọ́ tá a bá ra aago lọ́wọ́ yín ṣẹlẹ̀ bá wa ṣéǹjì okùn ẹ̀ a nídìí aago tẹ́ ń tà bọ́tà fẹ́ ṣéǹjì ọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ bá wa ṣéǹjì okùn ẹ̀ ẹ ti mọ̀ pé wọ́n ló gbé dání olè ló dì máìrù kò sẹ́nì kankan tó ṣoríire kò sẹ́nì kankan tó ṣoríire lọ́dọ̀ àwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ kò sẹ́nì kankan ẹni tó sì lọ ṣògùn ní November 8 ẹ lọ sọ́yọ̀ nítorí Anamáyọ̀wá tó dẹ̀ ti torí ẹ̀ lọ sọ́yọ̀ àwọn ọmọ ẹ̀ nínú second born mi ó ṣe birthday nearly 2 weeks ago Yana ṣe birthday nearly gbèsè ayé ẹ are you not the one tá oògùn yẹn ń jà
ó ń jà ìgbésí ayé ẹ ọkàn ṣoṣo tó bí láyé ẹ ó ń jà. a máa wá sórí social media ìwọ ló lówó jù olóṣì Láàkì Jagun ò tí sọ pé òun lòun lówó jù ní ayé ó ti yẹ. Dangote kò tí sọ pé òun lòun lówó jù ní ayé. Ìwọ alákìísà ìwọ tẹ́ pa alákìísà ní gbogbo ìran ẹ ìyá ẹ tó fi kú alákìísà níyà ẹ ebi pa ìyá ẹ kú ni tó fi kú láyé ebi pa ìyá ẹ kú ni ìyá ẹ olóhùn ìyá tó bí olóhùn Rónkẹ́ ìyá Abíọ́lá ìyá ẹ Àkànwó olóhùn níyà ẹ ó wálé ayé kò ṣe rere ní ayé ìyá ẹ fọsẹ̀ títí ìyá ẹ tàmọ̀là títí ìyá ẹ kiri panlá ó kiri pọ̀nmọ́ kò sí nǹkan tí ìyá ẹ ò kiri tán ó wálé ayé má ṣeré tálákà náà ní ìyá ẹ tálákà kò ní ìyá ẹ ò jẹ tọ́kì tó fi kú kò mọ nǹkan tó ń pè ní tọ́kì ìyá ẹ ò mọ nǹkan tó ń pè ní goat